wá gbọ́ ohun tí Primate Ayọ̀délé sọ lórí bombing lẹ́kọ̀ọ́. Wọ́n ní bombing máa pọ̀ ó, wọ́n ní bombing máa pọ̀ ní Nàìjíríà. Kódà wọ́n ní wọ́n máa bẹ̀rẹ̀ sí àtáàkì àwọn military formation. Bàbá yìí ló sọ bẹ́ẹ̀ o. Wọ́n sọ nínú press conference kan tí wọ́n ṣe. Tó ti ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí àwọn ìran tí wọ́n rí. Kódà wọ́n ní protest ṣì máa pọ̀ pé káwọn èèyàn lọ múra lẹ̀. Gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́. Kí ni wọ́n sọ nípa ohun tó máa ṣẹlẹ̀ sí INEC? Kí ló máa fà á táwọn èèyàn máa fi dìde tán máa ní àwọn ò ṣe mọ́ nǹkan báyìí làwọn fẹ́? Kí ni bàbá yìí sọ nípa flood o? Kí ni wọ́n sọ nípa omi tó máa pọ̀ rẹpẹtẹ? Kódà pé tí Atlantic area, Èkó Atlantic tí wọ́n ń kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pé tí wọ́n bá ṣọ́ra pé ní ọdún bíi 22 years to come àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ o. Ẹ̀yin èèyàn wa, ta ni wọ́n sọ pé ń dí àwọn bandits lọ́wọ́ tí ò jẹ́ kí wọ́n ráyè bọ́ǹbù Èkó? Bàbá yìí ló tú àṣírí nínú fọ́nrán yìí o. Ẹ̀yin èèyàn wa, nǹkan bẹ́nu fọ́nrán yìí, àwọn tó ṣe àwọn nǹkan tó máa ṣẹlẹ̀. Primate Ayọ̀délé náà ni àwọn èèyàn ti mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó máa sọ ìran tí àwọn ìran wọn kan sì máa wá sí ìmúṣẹ. Ẹ̀yin èèyàn wa, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìran gbáǹkọ́gbì tó jáde lórí ọ̀rọ̀ Nàìjíríà. Many things are going to happen before 2027. I see bombing. I see attacking military formation. See, we have not seen rigging before. We see high technology of rigging. INEC will be messed up. People will protest is coming. Electoral protest is coming. They will burn INEC places. People will be desperate. They will call for change. Nemesis. That's what we call nemesis is coming. Flood has not come. Let me tell you, in 22 years to come, that Èkó Atlantic will sink. Earthquake is coming in Lagos. Head trauma. I said they want to bomb Lagos. Who is saving Lagos is the AIG. Adegoke is the one that is intercepting all this bombing. Bandits will have engulfed Lagos. Ìyàwó ẹja wa gbọ́ àwọn nǹkan táwọn èèyàn sọ nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ìran flood tó ń bọ̀, pé ọ̀gbàrá òjò tó lágbára ṣe ń bọ̀, ìkún omi tó máa serious gan ń bọ̀. Ibed 1001 ó ní, is this a signs of what? Nigerian pastors. Number one politician ní, I pity all the people putting all their investment in Lagos. Sanki 10 ó ní, rọ́pọ̀ king of Mule. Abiodun, Nigeria pastor never see good things since I know them. Ajani ní, are you God? Yeti Baba EO7 ó ní, more anointing bàbá mi. Àríkẹ́ Adé ní, more grace, more anointing bàbá mi. Tèmítọ́pẹ́ Ìdòwú ní, stories for the gods. Ẹ̀yin èèyàn wa, ẹ rí pé oríṣiríṣi náà ni àwọn èèyàn rí. Ohun tó kọjú sí èèyàn kan, ẹ̀yìn ló kọ sí ẹlòmíì. Ó lágbára o. Ẹ já tún gbọ́ díẹ̀ lára nǹkan tí àwọn èèyàn tún sọ. Expo Wallet ní, none of your prophecy have ever come to pass before. I know you well. Ní àwọn kan wá dá lóhùn. Ẹ já gbọ́ àwọn tó dá arákùnrin yìí lóhùn. Lawal Damilola 295 ní, then you don't read newspapers or listen to news. You just jump on the trend. Open your eyes now. I have come across one of his books, amongst others, Compendium of 10,000 Fulfilled Prophecies and More. Nǹkan bẹ́ẹ̀ o, ẹ̀rí àwọn kan fẹ́ máa condemn bàbá yìí, ṣùgbọ́n àwọn tó ti mọ ìpè ìran wọn máa ń wá sí ìmúṣẹ, wọ́n sì dáhùn. Sapi Young 2 ní, Oga, stop disturbing us, face your business church. Timer Co Images ó ní, you are the only one saying all this. Who will rig and who will protest? Nemesis against who? Ruling party? Sam Labo say you are trying your best, people need change. Ozil ní, God bless you sir for always speaking truth to power. Akwems ní, amen, we can't wait. Yeti Baba ní, he who has here, let them listen to this prophecy. Baby Doll ní, is this a press for prophecy or this is a church service? Arábìnrin yìí ó mọ̀ pé àwọn pastor máa ń ṣe press conference, kò sì sí ohun tó bá dé ń bẹ̀. Ashabelo Odogan ní, God please have mercy on us, the poor masses of our country Nigeria. Cyrillic Isaac only on January 1, 2025, I told us that 2025 is a year of judgment. Okay, ìyẹn fi ń polówó ara ẹ̀ kó ń sọ òun náà sọ vision nìyẹn.
Abunijini, who has here, let them listen to the oracle of God has spoken. TBK or T-Bike, only please sir, who killed Mohbad? Eric Penkombe. Ìyẹn bá tún mọ́rọ̀ Mohbad wọ́. Oríṣiríṣi àwọn èèyàn náà ni wọ́n kí bàbá mẹ́sàn-án mẹ́wàá àti wọ́n sì ń gbé sàdákàtà fún Ọlọ́run tó ń sìn. Adékẹ́ Adé ní more grace. Jotech ní ìyàwó sẹ́dítọ̀ pàtó ní God bless you sir. Ọláwọlá Yunus ní I love you sir. Yeti baby ó ní mú àná ti bàbá mi number one politician ní keep up the good work sir. Richard ní mú àná ti my daddy. Àwọn míì sọ amen lóríṣiríṣi. Èèyàn kan ní Adébáyọ̀ lélẹ̀ Adébáyọ̀ Adébọ̀tẹ̀ ó ní guess work at play same man said Tinubu will lose in 2023. Ẹgbọ́n ṣe lóòótọ́ ni ẹ jẹ́ ká gbọ́ nǹkan táwọn èèyàn wá fi dá lóhùn la wá Dámilọ́lá ní if you want to defend any statement sure you have evidence. Anyways he warned us not to vote for APC didn't he? Ó dẹ̀ fi líǹkì síbẹ̀ ẹ wo arábìnrin Dámilọ́lá yìí ó ń tẹ̀lé Prime Minister Ayọ̀délé yìí back to back ní Blue Eagles ní Nigeria and take note. Èèyàn kan ní prophet of politics not a end time prophet user 7843. Àwọn èèyàn sọ oríṣiríṣi àwọn ìtàlẹ̀ mọ́ fún yín náà nìyẹn. Táíwò Olúdẹ̀yìndé ní you are always preparing people for it. I don't know what you want to gain from all this, maybe money or recognition. Èèyàn kan wá dá lóhùn èèyàn ẹni làwọn Dámilọ́lá náà ló dá lóhùn. Decade upon decade, Prime Minister Ayọ̀délé has been a household name. Which recognition will he be aiming again? The man is a philanthropist. He is doing way beyond what any government will do. Ó lágbára. Lawal Dámilọ́lá 295. Ó defend bàbá ẹ̀ dáadáa. Ẹ̀yin èèyàn wa, ohun tó kọjú sí nǹkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Báwo ni gbogbo àwọn ìran ìṣeré lọ́dọ̀ yín? Kí lè ròyìn ẹ drop comment and remember to like and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu